ẹ má gbàgbé pé kì í ṣe ẹgbẹ́ kan ṣoṣo ló wà o, ẹgbẹ́ onímọ́tò tó wà bíi 2 sí 3 ni o tíjọba fọwọ́ sí o. Ìjọba tó dẹ̀ fọwọ́ sí kì í ṣe ẹ̀ṣẹ̀ láti pèsè iṣẹ́ fáwọn kan ni, torí wọ́n wà lábẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ òṣìṣẹ́ allegedly, tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí wọ́n wà nínú ẹgbẹ́ union, nínú ẹgbẹ́ labour, ìyẹn àwọn tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ni o. Tẹ́gbẹ́ bá dẹ̀ ti débi tí ó ti wà lábẹ́ àwọn òṣìṣẹ́ nínú ẹgbẹ́ òṣìṣẹ́, ó yẹ kán ní àwọn ètò tá à ń pè ní ìwà ọmọlúàbí, tó jẹ́ pé ibi tí wọ́n bá wà ayé ọmọ sọ pé yes àwọn ẹgbẹ́ rere ni. Mi ò, ẹ má ṣì mí gbọ́ o, mi ì ní ẹgbẹ́ union, ẹ rí i pé mi ì tí ì dákọ union kan ṣoṣo báyìí bí wọ́n ṣe tó 2 sí 3 sí yẹn, mi ò dákọ ìkankan báyìí torí pé general ọ̀rọ̀ ni mò ń sọ, kò yọ ẹnìkan lẹ̀. Ìtó ṣẹlẹ̀ lénìí sí ẹnìkan kì í ṣe tó dùn mọ́ wa nú. Ẹni tí wọ́n pa ó lẹ́bí, ó ti dèrò ọ̀run. Ẹni tó pààyàn kò mọ̀ pé yóò kú mọ́ òun lọ́wọ́, kò sì mọ̀ pé òun ó dèrò pàǹtí bí wọ́n ṣe sọ wípé ó ti wà ní pàǹtí. Tó bá mọ̀ ni kò ní í ṣe, kò sí béèyàn ṣe lè rọ́gẹ̀dì tó o. Tó bá mọ̀ pé òun ó padà dá pààyàn kò ní í ṣe, ṣùgbọ́n ń sìn ó ti ṣẹlẹ̀, ojú ti dá. Kí lẹni tí ó jẹ́ the strike rider ò bá a ṣe tó fi di lílù tí ó fi dèrò ilé ìwòsàn ká tó wá sọ pé yóò dèrò ọ̀run? Bá a ṣe ń sọ yìí, kì í ṣe gbogbo ọmọ ẹgbẹ́ Agbero ni ò dá o, ẹ máa bá mi dé o. Mo rí Agbero tó dáadáa, àwọn kan graduate ni wọ́n, àwọn kan wọ́n ní school cert. Tẹ́ ẹ bá dẹ̀ rí wọn nínú ìwà ọmọlúàbí ni. Alàgbà Sego tí ó jẹ́ alága ti ìpínlẹ̀ Èkó lẹ́nu ṣe tọ́rọ̀ yìí ṣẹlẹ̀, mo like ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn. Nínú ìwádìí tí mo ṣe lórí ọ̀rọ̀ Alàgbà Sego, àwọn èèyàn jẹ́ kó yé mi pé ẹni tó máa ń fẹ́ àlàáfíà ni. Wọ́n lẹ́ni tó fẹ́ràn àlàáfíà tí ò fẹ́ wàhálà ni. Torí mo rò wípé kí wọ́n tó jáde kán tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn, torí àwọn èèyàn ń sọ wípé alátìlẹ́yìn Sego ni alàgbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ sí. Mo mọ orúkọ wọn, mi fẹ́ dárúkọ wọn torí tó ṣẹlẹ̀ sí yìí kì í ṣe tó dùn mẹ́nìkẹ́ni nínú. Ṣùgbọ́n màá máa dákọ̀ Alàgbà Sego gẹ́gẹ́ bí olórí ti ìhà ẹgbẹ́ tó ti ṣẹlẹ̀. Ọlọ́run má bà wá lórúkọ jẹ́. Ìṣẹ̀lẹ̀ yẹn á túbọ̀ máa mú kí àwọn èèyàn tí wọ́n ti ní nǹkan míì lọ́kàn nípa Agbero kí nǹkan yẹn tún máa gbèrú sí lọ́kàn wọn lórí agbára lílò. Nínú àwọn tó ń lo agbára jù láyé, ẹjẹ́ àfọlọ́runlẹ̀ òun ló lágbára, ó sì ń lò bó ṣe wù. Àwọn ìjọba wa ń lo agbára wọn tí ò sẹ́ni tó lè yẹ wọ́n lọ́wọ́ ẹ̀ wò àfọlọ́run. Lẹ́yìn ẹ̀, Agbero àtàwọn agbófinró ni. Ta ni yóò yẹ Agbero lọ́wọ́ ohun tó bá ṣe tí ó yẹ lọ́wọ́ wò? Ó yẹ kó jẹ́ agbófinró. Agbófinró wá yẹ lọ́wọ́ wò, kò yẹ lọ́wọ́ wò. Agbára agbófinró náà lágbófinró sì ń lò lórí àwọn wò, lórí àwọn aláìléèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Agbero tá à ń sọ yìí, ẹ má gbàgbé mi sọ pé gbogbo wọn o, torí Ọlọ́run rí mi o. Mo mọ àwọn Agbero tó jẹ́ pé tí wọ́n bá ń jáde nílé ẹ̀ lè sọ pé ṣé Agbero ni à ń ṣe, àfi tí wọ́n bá wọ uniform. Wọ́n níwà tútù bí àdàbà. Mo dẹ̀ ti rí wọn lẹ́nu iṣẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Wọn kì í mú pankẹ́rẹ́ dání. Bí wọ́n ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ gan ẹ máa mọ̀. Agbero míì ládùúgbò ẹ̀, ìyàwó oníyàwó ní ọmọ ilé mú kiri, á dẹ̀ tún máa bọ́kọ ẹ̀ fa wàhálà bó tiẹ̀ jẹ́ wípé obìnrin míì náà ní lọ́wọ́, ẹjọ́ obìnrin ni.
bí Agbero tó bá fẹ́ na onímọ́tò ẹgbẹ́ ẹ máa rò pé ọmọ kékeré ló ń nà. Ẹ̀tọ́ wo l'Agbero ní lọ́wọ́ láti máa fi pankẹ́rẹ́ ọwọ́ wọn nà yàn? Ìjó tí ẹ̀ bójú mu gan nínú ìlú tó lajú. Iṣẹ́ Agbero kì í ṣiṣẹ́ tí ò dáa bó ní kálukú bá ṣe ṣe ni. Nílùú tó bá dáa ó yẹ kí orientation àtijọ́ ìjà gba gáràjì tó tiẹ̀ ti dínkù, but ìjà wàhálà agbára lílò ó yẹ kó ti dínkù. Ó yẹ kí Agbero náà ti rí gbogbo ènìyàn gẹ́gẹ́ bí ọmọ ìyá. Alàgbà Ṣẹ́gun, báwo èèyàn ṣe mọ̀ yín fún àlàáfíà ẹni ṣẹ́ láti ṣe gan? Ẹ má gbàgbé pé mo ní kì í ṣe ìdùnnú tèmi o fún nǹkan tó ṣẹlẹ̀ o. Ẹni ó kú k'Ọlọ́run fọ̀run kẹ́, ẹni ó pààyàn kò òun náà ò ní fẹ́ pààyàn kó má bàa di pé kò ní ní àlàáfíà ara rẹ̀, torí òun náà máa mọ ibi tára ẹ̀ kù sí. Tá a bá sọ pé ibi tára kù sí orúkọ, ṣé ẹ mọ̀ pé kò rọrùn kéèyàn jẹ́ apààyàn tí gbogbo ayé rí, tó ṣojú gbogbo ayé, tó wà lórí social media, kéèyàn máa lu ẹgbẹ́ ẹ̀ nítorí pé ó ní agbára kan tàbí kejì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti rí ìjẹgàba nínú Agbero tó ti wà lọ́kàn wọn lọ́dún tó ti pẹ́. Mo kí gbogbo ẹ̀yin Agbero yòókù tẹ́ ẹ níwà ọmọlúàbí, àní ṣìṣe o. Ṣé rí agbára tá à ń wò yìí ó máa ń ti ní pa ni. Béèyàn bá ti lè ṣe agbára lò tó gbàgbé ayé pé kò sí nǹkan kan ń bẹ̀, Ọlọ́run kan ń wò lásìkò tó ń ṣí lónìí, níjọ́ tẹ̀san bá dé àwọn èèyàn bá káàánú. Mi ìsọ̀rọ̀ pàtó nípa ẹni tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ sí, mo ń sọ̀rọ̀ generally fún gbogbo àwa tá à ń ṣiṣẹ́ Agbero. Ẹ má jà rí bí iṣẹ́ ìpáǹle. Ó sì yẹ kí ìjọba àti ẹgbẹ́ yín kí wọ́n ti ṣe àtúnṣe débi wípé bọ́sọ̀pù bí à ń dúró gbèrò, à ń dúró gbágbá, àgbowó bí àgbowó náà, ó yẹ kétò ti wà kó tiẹ̀ jẹ́ pé àwọn tax source yìí kọ̀ọ̀kan ló máa check, kò ní jẹ́ bus stop to bus stop. À ń gbowó gbá lọ́wọ́ lágbájá, à ń gbowó àwo lọ́wọ́ tẹmọdò. Ó yẹ kó ti ní àǹfààní tẹ́gbẹ́ yín náà máa ṣe láwọn ibi tẹ́ ẹ bá wà, bẹ̀rẹ̀ láti ojú ọ̀nà láti ràn ìjọba lọ́wọ́ láti ẹ̀ mọ́ dáyé pẹ̀ sáwọn ibi tí kò tó wà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Inú ẹgbẹ́ tó ní ìkóni níjàánu jù nípa ká bọ̀wọ̀ fún olórí, ẹgbẹ́ onímọ́tò ni. Ṣẹ́gbẹ́ onímọ́tò ní ká pé àbágbèrò, èmi ì fẹ́ pè lágbèrò náà, èmi máa fẹ́ pè lẹ́gbẹ́ onímọ́tò gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n fi sílẹ̀ lábẹ́ ìjọba. Ẹ̀tọ́ wo lẹni tó ní mú ẹgbàá dání tó ní láti fi máa na mọ́tò onímọ́tò tó ní mọ́tò sì gbọ́dọ̀ sọ̀rọ̀? Àwọn onímọ́tò náà tán ń wa mọ́tò tí wọ́n náà wà lọ́wọ́ wọn o, torí à ń sọ̀rọ̀ Agbero ń sìn. Má gbé sí, tó bá gbé sí máa fọ́ mírọ̀ ẹ, bẹ́ẹ̀ ni márúwá, bẹ́ẹ̀ lọ́kadà, tó bá gbé sí máa fọ́ márúwá. Àní ẹ̀tọ́ onímọ́tò, àní wọ́n kọlu onímọ́tò, àní náà ni wọ́n dẹ̀ sùúrù jọ tí wọ́n tún pẹ̀lú onímọ́tò lórí, wọ́n tún na onímọ́tò. Kí ni ìjọba ń ṣe sí? Ẹ̀yin olórí ẹgbẹ́ yìí, àwọn tó dáa pọ̀, àwọn tí ò dáa wà. Ọlọ́run má jẹ́ ká ṣìṣe o. Ẹ má jẹ́ kí ayé fi, wọ́n ti fojú sí ẹgbẹ́ yẹn lára already. Mọ́tò pa ajá mi kò dùn mí bí òṣòrúkọ ajá tó pamọ́. Kí ló mọ́rọ̀ ẹgbẹ́ onímọ́tò wá? Ṣẹ́gbẹ́ onímọ́tò ló jẹ̀bi, ṣẹ́gbẹ́ onímọ́tò ló lùyàn, ẹgbẹ́ onímọ́tò kọ́. Ṣùgbọ́n kò sí bá ṣe porí ajá tá à ní porí ìkòkò tá a fi sè é. Ìdí tí mo fi ń bá alàgbà wa sọ̀rọ̀ analysis lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí,
alàgbà Ṣẹ́gò wọn ló níwà tútù bí àdàbà ní. ká gbà pé eléyìí wáyé àsìkò láti ní orientation tuntun, ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọmọ ẹgbẹ́ yín. ọ̀pọ̀lọpọ̀ ibi ló jẹ́ wípé kì í ṣe àwọn agbèrò yín ló ń gbowó náà àwọn ènìyàn. àwọn ọmọ àdúgbò míì wà wọ́n kóra wọn jọ, àwọn èèyàn rò wípé agbèrò ni wọ́n. kí lẹ fẹ́ ṣe sí yẹn tẹ́ ẹ̀ fi ní sọ̀rọ̀ ayín lẹ́nu, torí pé kò sí tí wọ́n máa sọ wà lẹ́gbẹ́ onímọ́tò ni àwọn ọmọ àdúgbò sì ni wọ́n. ìjà wàhálà ìtò ń bẹ lára oníkálukú tó ń rù kiri kò sẹ́ni tó mọ̀ ọ́n. ó ṣeéṣe ní tó ṣẹlẹ̀ yìí tó bá ṣẹlẹ̀ nínú ẹni tí wọn ò mọ̀, torí alàgbà tó ṣẹlẹ̀ sí yìí mo mọ̀ pé òdu ni kì í ṣàìmọ̀ olóko. òun náà popular nu ẹgbẹ́ yín ló fà á. bá a bá bú kinní kan orí a máa ro àwo. lóyálìsì yín ni kò wú kọ́ pààyàn ṣùgbọ́n ó lo agbára láì mọ nǹkan tẹ́ni yẹn tó wà lára ẹ̀ tó ń bá ká. èèyàn gun ọ̀kadà ó fi ń tajà, atókìmọ́lẹ̀ a bẹ̀rẹ̀ sí ní ìlú, ó lẹ́bí ó lára tí ń bọ́ o, ó dèrò ọ̀run. ṣé ẹ̀ wá rò pé àsìkò rèé? ṣé ẹ̀ rò pásìkò rèé ṣá láti bá wọn sọ̀rọ̀ pé ẹ wá ìgbà ọ̀tún gbọ́dọ̀ dé, ẹ má jẹ́ káyé ó sọ wá lẹ́nu. ẹ bá wọn ọmọ yín sọ̀rọ̀, ẹ bá àwọn tó ń wa mọ́tò sọ̀rọ̀. ìṣọwọ́ba mọ́tò àwọn èèyàn jẹ́ lójú pópó ọ̀dẹ̀rùn, wọ́n á tún lu onímọ́tò. bọ́n bá sì dé ọ̀pọ̀lọpọ̀ ìṣọ́ agbófinró allegedly àwọn èèyàn kan ní wọn kì í rí ìdájọ́ òdodo gbà, pé ẹ̀yìn àwọn ẹgbẹ́ yín ni wọ́n máa wà. níbi tí èèyàn bá ti nírú agbára bẹ́ẹ̀ kò sí kọ́ mọ́ sì ṣe o, torí ìgbẹ́kẹ̀lé nínú pé bá a bá débẹ̀ ìtòwó bá ṣe tì ilẹ̀ ló máa gbé, tàbí àmúmọ̀ èèyàn ń bẹ̀, tàbí tá àwọn tó yẹ kó ṣe ẹ̀tọ́ náà tó yẹ ká tẹ̀ lófin tí wọ́n sọ pé máa yìí ẹ máa lọ ẹ ṣètò ẹ láàrin ara yìí. ẹ jẹ́ kí ìdájọ́ òdodo máa wáyé nínú ẹgbẹ́ yín sà. ọ̀tọ̀ lẹ́ni tó ṣẹ̀ o, àwa wá bá yín sọ̀rọ̀ ni o. àwọn aráàlú ń bẹ̀rù àwọn agbèrò, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? àwọn tẹ́ fẹ́ pè sínú mọ́tò aráàlú yẹn wá ń bẹ̀rù yín. ẹ wá nǹkan ṣe sísà. a gbà pé ẹ lágbára àti àtìlẹ́yìn òṣèlú àti ìjọba káàkiri orílẹ̀-èdè. agbèrò lè ọpírètì láì mú wàhálà dání. oníkálukú ti mọ bí ó ṣe gba tíkẹ́ẹ̀tì ẹ̀. task force wà níbí, ó wà lọ́hùn. ẹlòmíì nínú àwọn ọmọ yín gan tí wọ́n bá dírẹ̀sì kì í wúyàn. ẹlòmíì ó gbé ọtí dání, ògógóró dání ní gáràjì, ní bus stop. àwọn onímọ́tò yín náà wọ́n á páàkì 4 lanes 5 lanes, wọ́n á dá traffic lẹ̀, kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀. àwọn òṣìṣẹ́ agbófinró ojú ọ̀nà tó jẹ́ tìjọba àwọn náà wà ń bẹ̀ tí wọn ò ní sọ̀rọ̀ nítorí agbára tí wọ́n nígbàgbọ́ pé ẹgbẹ́ yín ni. agbára yẹn wà ń bẹ̀. ẹ sọ fáwọn ọmọ ẹgbẹ́ yín kán má ṣì lò. ẹ bá wọn sọ̀rọ̀ kán má jà, kán má lùyàn aráàlú lẹ́tọ̀ọ́ bí wọn ò bá tiẹ̀ wá tí ìmọ̀ rí ìdájọ́ òdodo gbà nígbà tọ́lọ́run bá dé. agbára èèyàn ní ká gbogbo ayé ló máa rí o. ẹgbẹ́ yín lè ran aráàlú lọ́wọ́ nínú owó tẹ̀ ń rí, kẹ́ ẹ ràn ìjọba lọ́wọ́ láti ṣàwọn nǹkan tó bá dáa láàrin ìlú. kódà àwọn union ló ṣe bí báyìí, àwọn union ló ṣe bí báyìí. ọmọ agbèrò míì yóò mọ
bá ẹni tí ò ṣẹ̀ yóò kàn máa bàjà yóò máa gbá lẹ́sẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti lọ kẹ́sẹ̀ nítorí ìwà jàgídíjàgan. Kì í ṣe nǹkan tó dùn mọ́yàn nu. Eléyìí máa jẹ́ lẹ́sìn fún gbogbo ẹni tó bá ń ṣi ipò lò. Kì í ṣe nínú agbára yẹn nìkan o, kì í ṣe nínú ẹgbẹ́ yín nìkan o, kì í ṣe nínú ẹgbẹ́ yín nìkan o, kì í ṣe nínú ẹgbẹ́ yín nìkan o. Ó wà káàkiri ni o. Ibikíbi tó o bá wà, ẹ jẹ́ ká máa rántí wípé ẹrú ní baba, ọ̀nà ló jìn. Ẹni tí kì í ṣe ẹ̀gbẹ́ èèyàn, tí kì í ṣe àbúrò èèyàn, kí là ń dojú ìjà kọ fún? Tó bá ṣẹ̀ wá, a lè falẹ̀ agbófinró lọ́wọ́. Kí ló tiẹ̀ wà nú ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹra wa lójú pópó tẹ́ àmọ́ àìsàn tẹ́lòmíì tó ń gbé káàkiri. Ojú aráàlú wà lára ẹ̀yin Agbero, ẹ̀yin union, ẹ ṣe jẹ́jẹ́, ẹ ṣe mẹ̀dọ̀. Tráfíkì tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ́tò ń dálẹ̀ táwọn wò wọ́n ran. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti bọ́ síbẹ̀ tó rọ́pọ̀lọpọ̀ ilé ìwòsàn ló ń lọ. Kó tó délé ìwòsàn ó ti kú dànù nítorí pé márúwá páàkì sójú títì, mọ́tò ń gbèrò láàrin títì. Ẹni tó bá dẹ̀ tán hàn nù, ẹni wọ́n dà pankẹ́rẹ́ bò. Ẹ change orientation àwọn èèyàn yìí, tí ẹ nílò láti ṣe nìyẹn. A bá àwọn ẹbí tí wọ́n lọ tí ọmọ wọn lọ oní dispatch rider, a bá wọn kẹ́dùn, a bá wọn kẹ́dùn. Ọlọ́run ó tọ́jú àwọn ọmọ wọn. Alàgbà Ṣẹ́gò alága, mo dúpẹ́ lọ́dọ̀ yín fún ìwà ọmọlúàbí, ọ̀rọ̀ ọmọlúàbí tó jáde lẹ́nu yín. Torí inú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé káwọn ẹbí arákùnrin yẹn mọ̀ wọn ò tẹ́ bá lè yọ sọ́fíìsì kan yọjú sọ́fíìsì. Ọjọ́ kú ẹni kì í pé káyè. Ọlọ́run ní jẹ́ ká fọjọ́ ọlọ́jọ́ lọ, a sì ní lọ kíákíá báyìí. Mo rọ gbogbo ẹ̀yin tó ṣẹ́kù, ẹ ní dáràn o. Ẹni náà tó yí ó dẹ̀ ṣẹlẹ̀ sí, ẹ̀kọ́ ńlá lélẹ́yìí máa jẹ́ o. Ẹni orí yọ ó dilé ni o. Ẹ má jà ṣe agbára lò, ẹ má jà ṣe ipò lò. Inú bíbí mi ò fi ṣẹ́ mi ràn, ẹ̀dọ̀ fùfù mi ò bẹ̀ ọ́ lọ́wẹ̀. Adé á fún orí adẹ́tù, àbíwá pẹ̀lẹ́. Àbọ̀ mi rèé o. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí ìkànnì ti Jugba Master Channels. Iwájú iwájú lọ̀pọ̀ ibi tí yín máa rí sí o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ dátà. Iná tí kì í rú èéfín, iná ọmọ ni, kò ní jó yín lágbára Olódùmarè. Ẹ bá wa subscribe. Ṣeun Agboola lórúkọ tèmi.